bẹ́ẹ̀ ni ìyìn àtọ́lá àtògo fún Elédùmarè lókè lọ́hùn-ún, ọba tó tún sọ wá ní ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn tó tún sọ wá dínú ọ̀sẹ̀ tuntun yìí. Mo ń kí wa pé a kú àmójúbà ọ̀sẹ̀ tuntun. Elédùmarè yóò jẹ́ kí oore tuntun kó wọnú ayé ẹnìkọ̀ọ̀kan wa wá báyìí nínú ọ̀sẹ̀ yìí. Àfọ̀tún àfòsì àfiwá àfẹ̀yìn àfìgbàre tuntun wọlé láṣẹ lọ́wọ́ Elédùmarè. Mo fèyí kí wa pé a kú dédé àsìkò yìí o, níbi yòówù kẹ́tì láǹfààní láti bá darapọ̀ mọ́ mi. Àyànfẹ́ Elédùmarè òun náà ni ó tún wá sójú máwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olùfẹ́ wa. Ibẹ̀ ti mọ̀ pé bí ìṣe wa, àṣà wa àti tá a máa ń múlò tá a sì máa ń múṣẹ lórí ìkànnì náà ní ká ti mọ́ lọ́yìn wá lájà kò balẹ̀ bí ó ṣe wá ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Bẹ́ẹ̀ náà la ṣe ń tẹ̀lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùfẹ́ tẹ́ ń dúró tì wá gbogbo gbà àti gbogbo àsìkò. Ẹ jẹ́ á máa wo kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Lásìkò tá a wà yìí, àwọn ọ̀daràn báńdíìtì ajínigbé àti olóògùn olóró gbogbo àwọn náà ń di ipò ọba mú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀. Ọ̀rẹ́ wa wò ó, àwa ò lè torí tí ẹ ká fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o wá sínú ẹgbẹ́ òṣèlú SDP rárá. Lamido ló fún El-Rufai lésì lórí ọ̀rọ̀ tó sọ lásìkò ìtàkùrọ̀sọ lórí BBC Tàwùsà. Lórí ọ̀rọ̀ fídíò àgùnbánirọ̀ tó bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹgbẹ́ TUC ti pe ìjọba àpapọ̀ láti yọ̀ǹda ọmọ náà. Wọ́n ní ẹ̀dùn ọkàn rẹ̀ ló sọ síta. Ní tìtorí oyè olórí ọ̀dọ́ àdúgbò, wọ́n yìnbọn pa olórí ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn, wọ́n sì tún ṣe àbúrò rẹ̀ léṣe yánmayànma nígbà tó tún dáná sun ọ̀pọ̀ ilé ní ìpínlẹ̀ Imo. Ọlọ́pàá kan rèé tó ṣe bẹ́ẹ̀ yìnbọn gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tún ti tẹ àwọn ajínigbé méjì kan ní ìpínlẹ̀ Plateau báyìí. Àwọn ọlọ́dẹ ìlú làwọn ti ṣetán ogun pẹ̀lú àwọn Fúlàní ajínigbé ní ilẹ̀ wọn. Wọ́n pa Fúlàní ajínigbé, wọ́n sì tún gba àwọn ènìyàn 5 tí wọ́n jí gbé sílẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Lásìkò tá a wọ̀ yìí, àwọn ọ̀daràn báńdíìtì ajínigbé àti agbésùmọ̀mí tó fi mọ́ agbóògùn olóró àwọn náà di ipò ọba mú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣe ní àlàyé nínú ìwé rẹ̀ tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ níbi ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn, ètò pé àkórí ìwé náà ní Nàìjíríà Past and the Future, níbi tó ti ṣe ní àlàyé sínú ìwé náà. Ibẹ̀ ló ti sọ ọdún mọ̀ wípé lásìkò tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ní ṣe ni ipò ọba ti di ohun ìmẹ́rí, tó sì jẹ́ pé àwọn tí wọ́n já sí pé tó sì jẹ́ pé àwọn tó jẹ́ pé oníṣẹ́ láabi bí ọ̀daràn, oníwà jìbìtì, báńdíìtì, agbésùmọ̀mí àtàgbógun olóró gbogbo òun ni wọ́n di ipò ọba mú lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí tó sì jẹ́ kí ipò náà kó di àkúrẹ̀tẹ̀ lọ́wọ́ tí a wà yìí. Nígbà tó ń ṣe ní àlàyé wípé oríṣiríṣi àwọn ọba tí ń bẹ ní ilẹ̀ káàrọ̀ òjìrè òun ni wọ́n ti ba orí ìtẹ́jẹ́, tó sì jẹ́ pé gbogbo ọ̀nà tí wọ́n ń dà kó tó di wípé wọ́n di ipò ọba mú òun ni wọ́n tún tẹ̀ síwájú lórí ipò àléfà wọn gẹ́gẹ́ bí ọba ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mú àpẹẹrẹ kan wá nínú ìwé náà níbi tó ti ṣe ní àlàyé wípé a ti rí orí adé tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ àpótí ìdìbò gbé lásìkò tí ètò ìdìbò ń lọ. Ó ní sórí adé gidi náà láwàá pé léyìí ebi ń ta mọ̀ wọ́n sí ni kí wọ́n ṣojú ilẹ̀ tí wọ́n jọba lé lórí dáadáa àti bó ṣe tọ́ pẹ̀lú bó ṣe yẹ. Ó ṣe àpẹẹrẹ wípé ṣáájú kí ohun gbogbo tó di rúdurùdu lórílẹ̀‐èdè Nàìjíríà, nígbà tí àwọn òyìnbó amúnisìn tán sì wà pẹ̀lú wa gan, ó ní ààyè ọba ààyè tó mọ̀ lákàkìmọ̀ ni tó sì ní àpọ́nlé púpọ̀. Ó ní ṣùgbọ́n lóde òní ohun gbogbo ló ti porúkú muṣu, tóhun gbogbo sì ti yí padà ju ti àtẹ̀yìnwá lọ. Olúṣẹ́gun Ọbásanjọ́ ó wá pe gbogbo àwọn afọbajẹ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé ẹ jẹ́ á tójú bọ oyè
oyè ọba jíjẹ yìí kẹ́ ẹ jẹ́ ká máa wo àwọn ènìyàn tí wọn yóò máa fi jọba ní ilẹ̀ káàárọ̀ òjìrè àti gbogbo ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó nítorí wípé aṣojú kan làwọn náà jẹ́ ní inú ìlú tá bá sì ti bàjẹ́ ẹ mọ̀jà tanra wa gbogbo ìlú ló ti bàjẹ́ pẹ̀lú báwọn ọba míì bá ṣe ń lo àwọn ọmọ gànfẹ́ láti gba ilẹ̀ láti da ilẹ̀ rú àti láti da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Olúṣẹ́gun Ọbásanjọ́ ètò pè ní Nigeria Past and Future. ẹ̀yin náà ẹ gbìyànjú láti wá ìwé náà kẹ́ ẹ wo àwọn àṣírí kọ̀ọ̀kan tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó tú síta nípa ara rẹ̀ gan pẹ̀lú àti orílẹ̀-èdè Nàìjíríà. ọ̀rẹ́ wa wò ó àwọn ò lè torí tiẹ̀ ká fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú SDP rárá. Lamido ló fún El-Rufai lésì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ lórí BBC Hausa. lọ́nà òde yìí tí ń ṣe ọjọ́ 19 inú oṣù tá a wọ̀ yìí ó ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán BBC ti ilẹ̀ Haúsá. ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé inú òun dùn lórí bóun ṣe fẹ́ gbẹ́ òṣèlú APC sílẹ̀ tó ń sì darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP lásìkò tó ń ṣe ìtàkùrọ̀sọ náà òun ló wá ránṣẹ́ sí àwọn èèyàn jàǹkànjàǹkàn láti inú ẹgbẹ́ òṣèlú gbogbo ibi tá a ti rí olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar tí El-Rufai ní kó tètè máa bọ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú SDP. ó tún pé Peter Obi tó náà jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 pé ìwọ náà pa kìtìmọ́lẹ̀ kẹ́rù rẹ̀ kó máa bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú SDP. bẹ́ẹ̀ ló tún ránṣẹ́ sí Rotimi Amaechi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers kò mà tán síbẹ̀ ó pe Raufu Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti mínísítà tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti ní kí gbogbo wọn káwọn jọ kọ́ ọmọ olùbọ́ papọ̀ ká máa bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú SDP bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ọ̀hún Sule Lamido ṣùgbọ́n tí Sule Lamido fèsì padà sí ìpè tí Nasiru El-Rufai tó fi léde síta ó ní òun ò lè fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP ní tìtorí ọ̀rọ̀ tí Nasiru El-Rufai sọ ó júwe Nasiru El-Rufai gẹ́gẹ́ bí ẹni tí ẹgbẹ́ òṣèlú PDP tó ṣe bẹ́ẹ̀ tó ṣe lákin tó sì jẹ́ pé àwọn gan-an ó ní wọ́n ro lágbára ó ní tó wọ́n bá tiẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ àtọdún 2014 náà wọ́n ti fẹgbẹ́ náà sílẹ̀ tí wọ́n ti dẹ́gbẹ́ òṣèlú APC sílẹ̀ ó lóun kò rí nǹkan kan pàtó tẹ́gbẹ́ òṣèlú PDP ṣe fún òun tó lè mú òun kéde wípé òun fi ẹgbẹ́ òṣèlú náà òun fi sílẹ̀ ó tún wá júwe Nasiru El-Rufai pé olójú kòkòrò àti ọ̀kánjúà tí kò sì ní sùúrù ó ní ìmọ̀tara rẹ̀ nìkan òun ló mọ̀ olótọ́ ó sì yẹ kí ẹgbẹ́ òṣèlú ká ní èdè àìyedè nínú ara wọn ó ní ṣùgbọ́n sùúrù òun ló yẹ ká fi ṣe àti egun òtòlò ó ní ṣùgbọ́n El-Rufai ò rí bẹ́ẹ̀ ní í ṣe ló pa kìtìmọ́lẹ̀ tó sì sákúrò nù ẹgbẹ́ ọ̀hún ó ní ìmọ̀tara rẹ̀ ó nìkan ló mọ̀ kò sì ní ìfarajìn àti sùúrù bí tí wù kó máa ó ní fún ìdí èyí El-Rufai ra ṣe ewé agbẹjẹmọwọ kó sì sẹnu rẹ̀ ní mẹ́nu kó má bàa sọ̀rọ̀ jù kó má bàa ṣe bẹ́ẹ̀ tún fèsì tí yóò fọgbà yẹn ga fún Nasiru El-Rufai. lórí ọ̀rọ̀ fídíò tí agùnbánirọ̀ tó ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ́ TUC ti pe ìjọba àpapọ̀ láti yọ̀ǹda ọmọ náà wọ́n ní ẹ̀ẹ́dùn ọkàn rẹ̀ òun ló sọ síta. The Trade Union Congress TUC látẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún Festus Osifo èyí tó sọ lórí móhùnmáwòrán chanẹ́ẹ̀lì lánàá òde yìí lásìkò tí ó fi èsì sórí fídíò tọmọ obìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní lórí fídíò ọmọbìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ tó jẹ́ agùnbánirọ̀ Uzie Amaye Rita èyí tó fi sójú òpó ayélujára TikTok yẹ níbi tó ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ lórí ìṣèjọba tó ń bẹ lóde yìí. Rita ló ṣe ní àlàyé lórí TikTok nígbà tí ó ń bá àwọn ọmọlédè Nàìjíríà sọ̀rọ̀ pé ẹ mà wá ẹja jígìrì ẹja pìàró àti ọ̀dọ̀fin inú wa lórí ìṣèjọba tó ń bẹ lóde yìí ó ní ó yà wọ́n lẹ́nu nígbà tó ń lọ sí ibi ìrajà gbajúgbajà tó jẹ́ ti ìgbàlódé tá a mọ̀ sí súpámákẹ́ẹ̀tì níbi tó ti sọ nímọ̀ wípé òun fẹ́ ra ẹyin nígbà tí wọ́n sì pe ẹyin ní 6,500 ó ní kílódé ẹyin táwọn sì rà níbi ọdún mélòó kan ní 800 naira ó ní ìjọba tó ń bẹ lóde yìí ó burú jù ó sì le ó yẹ kí gbogbo wa ká pẹnu pọ̀ ká bá ọmọ olè wí ni àtúnṣe bẹ́ẹ̀ à ń dọwọ́ bò wípé ní í ṣe lọ́ọ́ máa ń fẹ́ wọ ó ní fún ìdí èyí
ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó burú jù ó sì le gan. ọ̀rọ̀ tó sọ yìí ó tún padà fi fídíò rẹ̀ léde ní ọjọ́ náà lánàá òde yìí níbi tó ti ṣe ní àlàyé wípé níṣe lòun ti gba ìpè láti ọ̀dọ̀ àwọn tí wọ́n wà ní ìgbọnnu NYSC látọ̀dọ̀ àwọn ọ̀gálọ́gàá ní ìpínlẹ̀ Èkó káṣí ti ránṣẹ́ sí òun pé kóun tètè lọ rèé dìlíìtì kó yọ fídíò náà kúrò lórí TikTok bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò fojú rẹ̀ yí pọ̀npọ̀n ọmọdébìnrin ọ̀hún tó jẹ́ agùnbánirọ̀ Rita ó ṣe ní àlàyé pé ṣé wọ́n dúnkokò mọ́ ẹ̀mí òun ni àbí òun ò ti gbọ́dọ̀ sọ ẹ̀dùn ọkàn ní orílẹ̀-èdè Nàìjíríà á ṣe àfihàn gbogbo fídíò náà tí ó máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àmọ́ ò níṣe ni àjọ TUC láti ẹni tó jẹ́ ààrẹ wọn lórí móhùnmáwòrán Channel ó ti ṣe ní àlàyé pé ọmọ náà jẹ̀bi níṣe ni ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ fílẹ̀ o ẹ jẹ́ kí ọmọ ọlọ́mọ kó mi kó sì rí mímú ó sì sí ní àlàyé pé lóòótọ́ tá a bá fẹ́ wò ó yẹ kí a máa gbé àwọn ọ̀rọ̀ wa kalẹ̀ tá a bá tiẹ̀ fẹ́ bọ́ ẹnu àtẹ́lu ìṣèjọba kankan ká gbé kalẹ̀ lọ́nà tó tọ́ tètò yẹ ó ní títọ́ ọmọbìnrin Rita yìí kò tí ì kọjá yìí rẹ̀ torí wípé ẹ̀dùn ọkàn rẹ̀ ló sì sọ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé Amnesty International àwọn náà ti fojú ìmẹ́rìwò ìdúnkokò mọ́ agùnbánirọ̀ náà láti ọ̀dọ̀ àjọ NYSC wọn ni kò bójúmu tó bẹ́ẹ̀ ni kò yẹ torí pé náà kò tí ì sọ̀rọ̀ jù ní tí ojú rẹ̀ ń rí ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló sọ síta àmọ́sá o níṣe ni àjọ NYSC náà ti pàṣẹ fún agùnbánirọ̀ náà Uzie Rita wípé lẹ́ni tí ń ṣe ọjọ́ 17 oṣù kẹta ọdún tá a wọ̀ yìí níṣe ni kó wá sí níṣe ni wọ́n ti pàṣẹ fún agùnbánirọ̀ náà wípé kó yọjú sí ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà Kẹta tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó láti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ti korojú sí ọ̀rọ̀ náà tó sì ti sọ dímọ̀ wípé ẹ gbọ́dọ̀ fi ohunkóhun sí agùnbánirọ̀ ọ̀hún o torí pé ẹ̀dùn ọkàn rẹ̀ ló sọ síta fídíò náà rèé ẹjá ṣàfihàn rẹ̀. I genuinely feel so overwhelmed, and I feel like if a lot of Nigerians come out and start speaking on what we are actually going through, then maybe changes will be made in the government. Don't you guys think? And this video, I just want to say to our president, I don't know if there have been any other president that is terrible, but you are such a terrible president. It is so hard. So I'm coming from the supermarket where I went to get foodstuffs, and everything has gone up again. It's just like every single week prices increase. I want to know, what is the government doing about this increment? Is there going to be a particular time where prices will stop going up? Is there going to be a particular time where things are going to go back? Guys, why am I going to get a crate of egg and they're telling me it is 6.5? It doesn't make any sense that egg will cost 6.5. Like, I literally can't remember when egg used to cost 800. And I'm so overwhelmed because this is literally my first time doing this adulthood thing alone. This is my first time moving out of my family house. Guys, yesterday I made a video talking about the Nigerian government and how terrible President Tinubu is, and I was crying in the video. So 30 minutes ago I just received a call from the NYSC board, starting with the secretariat before the LGI. And for the secretariat, for the NYSC secretariat, I'm going to attach what she said, some of the things she said, so you guys will hear. Are you normal? I wasn't insulting the president, ma. I was only asking for accountability. Hold down that rubbish you put there. Ma, are you threatening me? Hold down that rubbish. You are not talking to your mate. Ma, she called me and she was shouting and she was threatening me to take down the video. And I'm in my first mind, I'm like, wait, how did they get my phone number? And then I realized that every NYSC copper has to fill a file with your phone number and your address. I'm like, these people actually have my house address and they know where I'm staying. And now they have started calling me first to threaten me. It is so bad that you can't even just speak up about the government because they feel like they have chains to hold you. You're already calling me to threaten me, and this is, I will literally attach what she said so you guys can hear. She was telling me that I was insulting the president. I never insulted the president. I said he's terrible. That is not an insult. It is a statement, and I did not go on and start saying, oh, Tinubu, you're this, you're that. I just said he's a terrible president, and it's okay for a body to identify that, okay, this person is actually terrible at their job. So why is it a problem that the NYSC government, NYSC secretariat, or NYSC board will call me to threaten me? Like, why is that okay? That I can't speak up for something that is directly hurting me?
Why is it okay that they will call me to threaten me under 24 hours that I made a video? Why can't Nigerians speak up? Why are they holding us in chains? Why do they feel like everything that we do, they have ways to control us? Let me tell you guys something, NYC board or whatever. If you guys have come together and you like, maybe you're not calling me one by one to threaten me, that's fine. You can do whatever you want to do. Because I know that you guys already have plans. The one that this one is calling me, the next person is calling me, that's fine. But now I'm putting it out here so you guys will see and you guys will know. NYC, they have my house address and they are still calling me to threaten me. So in case anything happens, you will be very much aware where the problem started, because I did not say anything I shouldn't have said. The Nigerian government are not doing anything about the inflation that is happening, and it's causing us to be very depressed. I am depressed, and my bank account is going to zero, and I still have to live every day. And I'm asking the Nigerian government to do something about the inflation. And instead of me to get a call and say, okay, we are working on it, I'm getting a call saying that, oh, you're very stupid. Why did you do that to Tinubu? Take down that video. You did this, you did that. I just want you guys to know that this is what the NYC board are doing. And in case anything happens to me, because they have my address, you guys know who to hold accountable. Ẹ káàbọ̀ padà. Ní tìtorí oyè olórí ọ̀dọ́ àdúgbò, wọ́n yìnbọn pa olórí ọ̀dọ́, wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe àwọn àbúrò rẹ̀ léṣe yamayama, ọ̀pọ̀ ilé ló sì tún jóná ní ìpínlẹ̀ Imo. Olórí ọ̀dọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ó ní agbègbè Umusi Olókùà ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Warri, ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Owerri ní ìpínlẹ̀ Imo. Èyí Stanley Nwoke onímọ̀ ti fi ìbọn já okùn ẹ̀mí rẹ̀ báyìí nígbà kan ṣe àlàyé wípé ètò ìdìbò sí ipò olórí ọ̀dọ́ àdúgbò ọ̀hún ètò wáyé ní ọjọ́ kẹta oṣù kínní ọdún 2025 tá a wà yìí. Ibẹ̀ náà ti kéde Stanley Nwoke wípé ó ṣe bẹ́ẹ̀ jáwé olúborí lánàá wípé ó jẹ́ olórí ọ̀dọ́ tuntun nígbà tí ẹgbẹ́ alátakò tí wọ́n jọ ṣètò ìdìbò náà tán ní inú wọn kò dùn sí ìkéde ọ̀hún náà bá ṣe bẹ́ẹ̀ ṣekú pa Stanley tó sì ṣe àwọn àbúrò rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tán ṣe wọ́n léṣe yamayama nígbà tó dáná sun ilé tí òǹkà rẹ̀ jẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀. níṣe ni kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo CP Aboki Danjuma ó ti ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó sì korojú sí ìgbésẹ̀ táwọn oníṣẹ́ láabi náà tí wọ́n gbé. ó sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ aṣáájú àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n ṣekú pa Stanley tó ṣe àwọn àbúrò rẹ̀ léṣe nílẹ̀ tó da omi àláfíà ìlú rú pẹ̀lú bó ṣe dáná sun ilé 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tó pe orúkọ aṣáájú wọn ní Chinaza Nwachukwu. ó ní àwọn tí ń wà báyìí tó ti júbà ìwòrò tó na pápá bora pẹ̀lú àwọn tó kù rẹ̀. bẹ́ẹ̀ náà ní àwọn ti kó àwọn agbófinró síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti jẹ́ kí àlàáfíà kó padà sí agbègbè náà títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ. níṣe ni wọn ò tí ì rí àwọn oníṣẹ́ láabi náà ṣe bẹ́ẹ̀ ṣekú pa Stanley, wọn ò tí ì rí ẹnìkankan gbámú nínú wọn. Ọlọ́pàá kan rèé tó ṣe bẹ́ẹ̀ yìnbọn gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ọlọ́pàá tẹ́ pé orúkọ rẹ̀ ní Ajẹ́lẹ̀ Olóyèdé, èyí tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó ń ṣọ́ iléeṣẹ́ ceramic company tó bẹ ní Ìgbẹ̀sà ìpínlẹ̀ Ògùn. ó ní ó ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ní ẹnu ara rẹ̀ báyìí gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá. ó ṣe ní àlàyé wípé ọlọ́pàá kan èyí tí òun wà ní Force Headquarters Annex tó ń bẹ ní Èkó inú tọlọ́run lójú Stephen ó ní ó mọ̀ ṣe àlàyé ikú olóògbé Olóyèdé ọ̀hún. ó ní nígbà tó ń dé láti Ìkẹjà sí ọ̀dọ̀ olóògbé ó ní òun bá a lẹ́ni tí ó sorí kọ tó ń sì bí léèrè pé sálàáfíà ló wà. ó fún un lésì pé àlàáfíà ni kò sí nǹkan kan. ó ní níṣe ni òun gbé ìbọn òun kalẹ̀ àti àwọn ẹrù ọwọ́ òun tó ń sì wọ inú ìyàrá ìgbọ̀nsẹ̀ lọ láti lọ rèé tura. ó ní sàdédé lòún gbọ́ ìró ìbọn tó dún gbìm lòún bá sáré láì bọ́ ṣòkòtò bọ́ síta wípé níbo ni ìbọn ti dún, kí ni tó ṣẹlẹ̀. ó ní sí ìyàlẹ́nu nígbà tó ń yóò dé ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ níṣe lòún rí tí Olóyèdé tó ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ara rẹ̀ táwọn sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ti àpapọ̀ tó bẹ ní Ọ̀tà níbi tá ti kéde rẹ̀ wípé arákùnrin ọ̀hún ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé àkùkọ ti kọ lẹ́yìn ọmọ ọkùnrin Ọmọlọ́lá Odùtọ́lá ní wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí nígbà tá ń ṣe ìwádìí lórí tó lè ṣokùnfà kí ọlọ́pàá ọ̀hún kó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. ó sì láwọn tí ń gbìyànjú láti bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ̀rọ̀ lórí ikú rẹ̀ náà.
àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tún ti tẹ àwọn ajínigbé méjì kan ní ìpínlẹ̀ Plateau. Operation Safe Haven ni wọ́n tún ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú bí wọ́n ṣe sọ́jú náà wípé ọkàn àwọn oníṣẹ́ láabi ní kọ̀dọ̀kọ́ndú ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní kò ní balẹ̀ ní bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ibi ìfarapamọ́sí àwọn oníṣẹ́ láabi ọ̀hún ìtàn ló wà ní Kútúmẹ́ Highgrande òní wọ́n wà ní ìjọba ìbílẹ̀ Bassa ìpínlẹ̀ Plateau òní ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà ṣe àbẹ̀wò sí lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn pé àwọn oníṣẹ́ láabi náà náà jẹ́ ògbóǹtarìgì ajínigbé wọ́n ti fi ara sin tí wọ́n sì ti àwọn ènìyàn gbé sí inú ilé ọ̀hún níbi tá ti ṣe ní àlàyé pé ibẹ̀ náà ti fẹ́ mọ dúnàdúrà lórí owó ìtúsílẹ̀ tán fẹ́ gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ti jí gbé. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ọjọ́ 15 oṣù kẹta ọdún tá a wà yìí ní nǹkan bí dédé agogo 8 àbọ̀ ìyún ní alẹ́ ọjọ́ yìí níṣe náà ni wọ́n ṣe ìkọlù láti fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti dárúkọ Bashir Mohammed àti Ismail Mohammed pẹ̀lú ìbọn AK-47 tábà ní ọwọ́ wọn àti ọta ìbọn inú AK-47 ọ̀hún. Wọ́n ti kọ́ àwọn méjèèjì sí gbàgà àtìmọ́lé àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí níbi tani àwọn tí ń ṣe ìwádìí látẹnu wọn bí wọ́n ṣe fi pápẹ́ òfin mọ́ àwọn ènìyàn wọn tó kù níbi tọ́jọ́ fi ara sìnkò sí i. Wọ́n ní tá a bá lé ní tá a bá ní a máa ń padà lẹ́yìn ẹni ni àti pé sún fún mi bàbá oní kàlẹ́ndà ọmọ bá ti sún kàn gírí a sì kọjú sí ni o. Ikọ̀ àwọn ọlọ́dẹ ìlú láwọn ti ṣetán báyìí láti gbójú ogun pẹ̀lú àwọn Fúlàní ajínigbé ní ilẹ̀ wọn. Wọ́n ṣekú pa Fúlàní wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ gba àwọn ènìyàn 5 tí wọ́n jí gbé sílẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Àwọn ọdẹ ìbílẹ̀ ní ìjọba ìbílẹ̀ Kaba àti Borno ní agbègbè tó pè ní Tatabunu ní ìpínlẹ̀ Kogi onama ti fi akọyọ báyìí tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ ọmọkùnrin pẹ̀lú bá ṣe gbójú ìjà sí àwọn Fúlàní ajínigbé tí wọ́n sọ iṣẹ́ ìjínigbé di iṣẹ́ òòjọ́ láti ti ṣe gbogbo iṣẹ́ yìí ní agbègbè Tatabunu tá tún ṣe bẹ́ẹ̀ jáwọn ènìyàn gbé àti ṣekú pa àwọn ènìyàn. Ẹni tó jẹ́ alukoro fún ìjọba ìbílẹ̀ Kaba àti Borno yìí Ọmọfàjọ ó ṣe ní àlàyé wípé àwọn ti ra irinṣẹ́ láti kojú àwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran láti jíngírí ní gbogbo agbègbè ọ̀hún fáwọn ọlọ́dẹ ìbílẹ̀. Wọ́n ní èyí gan ló gbọ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ náà ní kẹsẹ̀ láti kojú àwọn Fúlàní darandaran náà lẹ́yìn tán gbọ́ ìròyìn àti ìpè wípé wọ́n ti jí ènìyàn 5 kan gbé ní agbègbè tá a pè ní Tatabunu yìí nígbé kété tí wọ́n gbọ́ látàrí irinṣẹ́ tó ń bẹ lọ́wọ́ tàwọn náà bá lọ́ọ́ rẹ̀ kojú ìjà táwọn Fúlàní darandaran wọ́n sì ṣekú pa ọ̀kan lára wọn nígbà táwọn tó kù bẹ́ẹ̀ tẹ́ wọn sọ̀rọ̀ tán júbẹ̀ ìwòrò tán sì fi àwọn ènìyàn 5 tí wọ́n jí gbé tán fi wọ́n sílẹ̀ tán sì padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Alukoro tẹ̀síwájú náà àlàyé rẹ̀ pé àwọn ti sọ́dún náà wípé àwọn yóò tó pèsè ohun ìmọ̀ṣẹ́ wọn rọrùn bíi àwọn ohun ìjà olóró tí yóò tún gbé pẹ́lí ju èyí tí ń bẹ lọ́wọ́ wọn lọ lẹ́yìn tí àwọn yóò fi máa dáàbò bo gbogbo ìlú àti agbègbè ìpínlẹ̀ Kogi náà. Kídùn kó pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́dẹ̀ fìlà òní kọjá ìpín ìpéjú ìròyìn wa kọjú báyìí lọ fún ti àsìkò yìí. Akínyẹn wípé ẹ̀ṣọ́ ọlọ́kẹ̀ṣẹ́ ẹ̀yin tí ẹ bá wa jẹ́ ẹkù àìbínú àti ìfẹ́ gbogbogbà Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa títí dìgbà tá a tún máa pàdé. Orúkọ mi ò yí padà, àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́. Ó dàbọ̀.